wọn tó bẹ́ẹ̀ ọba Lámídì Adéyẹmí gan ẹran kí ní bàbá rán mi jáde sọjá díẹ̀ ní bàbá wa Fọlábí ni nígbà kí jáde gbogbo wàhálà tó wà lẹ́yìn mo sọ náà nínú kí náà ọba Lámídì Adéyẹmí ló dá sílẹ̀ kò sẹ́ni tó gbé náà ojú ọ̀nà ibùdó bàbá wọn gan kan lé kúrò lórí oyè kò tó bẹ́ẹ̀ láti gbé náà ojú ọ̀nà but nígbà tí ọba Lámídì Adéyẹmí ṣe tó ti jẹ oní ó very close to ọba Adérẹ̀mí bàbá máa rán kiri olólùwà máa represent wọn anywhere bàbá fẹ́ ṣe kan ọba Lámídì Adéyẹmí náà wọn represent wọn bẹ́ẹ̀ kò dé kò ń fìfẹ́ ṣeré nígbà tí bàbá wa kú. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àrọ́bá ẹ ṣeun tẹ́ ń wò mí ní gbogbo ìgbàkúgbà tí mo bá fi fọ́nrán tuntun síta. fọ́nrán tí mo mú wàtá lénìí ó ló ṣe àfihàn ọba aláyélúwà kan tí ń ṣe ìjíròrò láàrin òun àtàwọn èèyàn rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa ọba Aláàfin àti Ọọ̀ni tìlé-Ifẹ̀. Kí ni wọ́n wí nípa Aláàfin? Kí ni wọ́n wí nípa Ọọ̀ni tìlé-Ifẹ̀? Kábíyèsí ọba aláyélúwà yìí sọ wípé gbogbo rúgúdù rògbòdìyàn àti oríṣiríṣi ọ̀rọ̀ kàátán tí àwọn ará Ọ̀yọ́ ń sọ sí ọba Ọọ̀ni tìlé-Ifẹ̀ ó ní kò lè ṣaláì mọ́ rí bẹ́ẹ̀ nítorí wípé àwọn Fúlàní ló kù lọ́yọ̀ọ́ kò sí ojúlówó ọmọ Odùduwà lọ́yọ̀ọ́ mọ́. Orí adé yìí tutọ́ sókè ó fojú gbà á wọ́n sọ̀rọ̀ wọ́n ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò ṣàìṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ látàyè ọba Lámídì Adéyẹmí tó gbéṣẹ̀ ní gbogbo àwọn kan yìí ti ń ṣẹlẹ̀ òun ló sì mú kí ọba Aláàfin tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí èyí òun ọba Ọ̀wádé kógùn lé ẹsẹ̀ ọba Lámídì Adéyẹmí ọba tó gbéṣẹ̀. Kábíyèsí yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní agbára àtijọ́ tó ti sọnù ní ìlú Ọ̀yọ́ òun ni àwọn ọba Lámídì Adéyẹmí àtọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí náà fẹ́ fagbára dá padà sí ìlú Ọ̀yọ́ tí ò sì lè ṣẹlẹ̀ mọ́ láéláé. Pápánbárì ọ̀rọ̀ tí ọba aláyélúwà sọ ni wípé Ẹran King ni ọba Lámídì Adéyẹmí ìyíhun Aláàfin àná tó gbéṣẹ̀. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ má fi ọ̀rọ̀ yìí bí mi. Ẹ wò ó ẹ lọ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ gbádùn fọ́nrán yìí. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section lórí fọ́nrán yìí kí lè rò tí yín lè lórí. Ẹ kú kalẹ̀. ṣé Aláàfin gan tó ọ̀rọ̀ yìí ló jẹ́ àkọ́bí lọ́kùnrin àdúgbò parí tó àbí bẹ́ẹ̀ yóò Oòduà ní. ṣé kì í sọ ọmọ Oòduà ìjẹ́ sọ ọmọ Oòduà ọ̀rọ̀ bí wọ́n mọ Oòduà ló ọ̀rọ̀ láti àjàrẹ̀ ọ̀rọ̀ ìbò disgrace ọ̀rọ̀ gúnlẹ̀ ìjọba láti. kọ́ńtẹ́ ọba wo ni o disgrace. àbórí ẹ̀ ti yí ni. ọba wo ni ó kábíyèsí sọ náà náà kábíyèsí kú ọba mọ́kànlá lọ síbẹ̀ yìí ọ̀rọ̀ gúnlẹ̀ kan náà jẹ́ kí mọ́tò ìwọlé. àdúgbò wa tó tẹ̀lé Ọọ̀ni gbogbo dúró ni kò sẹ́ni tó ní ìjókòó. ẹ̀yìn máa jẹ Ọọ̀ni ilé bàbá ẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n ń sọ gbogbo àwọn aláwọ̀ anywhere ẹnìkan tí wọ́n ní pé most people tó kù lọ́yọ̀ọ́ they are not from here. of course ẹgbẹ́ pé bíi Fúlàní wọ́n ti mix mọ́ àwọn ìkànnì mẹ́rin báwọn lọ́kùn bẹ́ẹ̀ because kò lè jẹ́ typical ọmọ Ọ̀yọ́ kó máa tọ́ ma sí ilé ó dàbí ìgbà tẹ́yẹ́ wò yẹn lágbólé tí ẹ̀yà dàgbà tó lọ tó dé wọ́n sọ pé ilé àlàpà ilé ìwọ̀n ò lè wọ́ bẹ̀ wọn ò lè dé bẹ̀ ilé náà ti bí wọn lè ju bẹ̀ yẹn lọ tó lè ju bẹ̀ lọ ní tó lè ju àwọn tí ó wà nínú ilé yẹn lọ ayé kò sí ẹ̀mọ̀ ẹ̀gbọ́n wa ní ọwọ́ wọn ládàgbà sí ṣẹlẹ̀ ìmújọba ilé ni mo ti di bàbá wọn bẹ́ẹ̀ bàbá ọba náà tún jẹ́ ṣẹ́gẹ́tẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n wá wò wípé kí wọ́n máa wò wípé nígbà tí mo ti jọba yẹn o kí n máa sọ fún ọ pé ọkẹ́rẹ́ mi ò lè bá wọn ṣe mọ́ tàbí mi ò mọ̀ wọ́n rí ní ìgbà yẹn nínú kó jọba kó máa sọ pé òun mọ́lé bàbá ẹ̀ mọ́ tàbí ojúlé bàbá ẹ̀ lọ ó sì máa di lọ ṣé ọ́ kí ni ìpàdé Aláàfin àti Ọọ̀ni sọ́jọ́ra wọn kò lè jọra wọn kò àtọ̀ iṣẹ́ rẹ̀ ni pé ipò láyé sọ́jọ́ láyé àtijọ́ alágbára ló máa ń jẹ ọba alágbára olóògùn ọdẹ olówó tí olówó bá fẹ́ jẹ́ ó gbọ́dọ̀ fara mọ́ olóògùn bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbọ́dọ̀ fara mọ́ àwọn aláàgbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ but tí ọdẹ bá fẹ́ jẹ́ ó ní gbogbo nǹkan tó lè fi jẹ lọ́wọ́ ó lè dídí kó bẹ̀rẹ̀ sábà gbogbo ìgbẹ́ ó dẹ̀ bá sílẹ̀ ok nígbà tó sọ pé ọ̀rọ̀ míyàn jẹ ọba níbi kan jọba níbi sọ wọn fi jẹ ẹgbọ́n ló fi rẹ̀ jẹ ìjọba Ifẹ̀ ló tó wá jọba wọ́n rà sí nígbà tó lọ ó ń jagun tó bá ti dé aṣọ rẹ̀ dúró ní kò bí èkó jọba bẹ̀
ó dé ìjẹ̀rù ó dé gbogbo ẹ̀ kó tó dé Ọ̀yọ́ tó dẹ̀ Ọ̀yọ́ tó wá kọ́ nìyẹn Ọ̀yọ́ kan tó wà ní kọ́tọ́ bẹ̀rẹ̀ àdàgbòrà kíní kan tó wá sọ́jọ́ lé gan ọ ní olórúkọ kan tó ń pe Ọ̀yọ́ yẹn ló pé so empire yẹn gbà yẹn nígbà táwọn Fúlàní lè gbógun tì í empire yẹn ti fọ́ ṣẹ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ kò sí tó jẹ́ Ọ̀yọ́ empire mọ́ àwọn Fúlàní destroy ẹ wá wo gbogbo àwọn tó ń jalá àfi ìwé strong gan gbogbo wọn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ẹ̀gbọ́n Ṣàngó kí lórúkọ Aláàfin Àjàká kìíní lè kúrò lórí ìwọ ẹ̀sìlẹ̀bẹ̀ náà ó tì mọ́lẹ̀ náà ó sọ di owó ẹ̀sìlẹ̀bẹ̀ kí lórúkọ ológun tó Ṣàngó náà jẹ́ àwọn kí lórúkọ tìmí àti bọ̀ǹkà àwọn òjẹ̀kú gbádùn àwọn náà lè lórí oyè yẹn Aláàfin náà yàbí so kí ló àwọn jẹ àwọn kí lórúkọ àwọn àwẹ̀jáde àwọn Fúlàní Ìlọrin wọ́n lè kúrò bẹ́ẹ̀ kí ló Abíọ́dún kí ló ìjọba gbádùn Bàṣọ̀run ló jọba lé ló ń dàbà lé lórí and there was a Aláàfin before Abíọ́dún tí kìnìún kan lọ bẹ orí ẹ Ṣàngó àbí kí ló bá Ṣọ̀run dà tí ó torí pé ìyàwó ẹ sọ pé òun wẹ̀ wọ́n lọ pé ẹ̀sẹ̀ ìdúbà ẹ̀ lọ kí làwọn èèyàn bẹ̀rù lára yóò fẹ́ wọ́n tó ń gbà tí ó dẹ̀wẹ̀ tó ní ká lọ tóbi bàbá àtìyẹ́ wẹ̀ ó gbé gbáyẹn lé lọ́wọ́ Bàṣọ̀run Gáà wá gbọ́ pé ṣẹ́dẹ̀ kan fẹ́ máa pààyàn kiri títì ní wọ́n ṣe dé odidi ọba lọ́wọ́ sẹ́yìn tí wọ́n dé tán bẹ́ orí ẹ̀ ní Bàṣọ̀run Gáà bẹ́ orí ẹ̀ ní nígbà tí wọ́n ní Abíọ́dún wá jọba ó sálọ náà ó ń sáré náà ramú pẹ̀lú agídí so now wá pé gbogbo àwọn òjòyè pé kí láǹfààní ọba tó ń jẹ tí ó sàṣẹ lẹ́nu a máa lọ sílé Bàṣọ̀run Gáà lára rẹ̀ alọ́ máa dọ̀bálẹ̀ òun gbọ́ ṣìkú Bàṣọ̀run Gáà ó lè pẹ́ mbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ létà àwọn tó lọ bá gbé ẹnìkan wá sọ fún mi pé kó lọ rí jagunjagun kan aṣàjọyọ̀ ìyẹn nìyẹn lórí ìyẹn lọ́kọ̀ láti mọ bí agbára Bàṣọ̀run Gáà wà ọkọ̀ destroy agbára rẹ̀ kó tó ní kó àtàkì because of Abíọ́dún ṣẹ́gẹ́tẹ̀ now ẹ wá wo kí lórúkọ ọba yìí nínú wọn nígbà tí Ṣọ̀ún Ògúnmọ́ Ṣọ̀ún fẹ́ pé àwọn ẹ̀bọ̀ra kan tàbí nǹkan tó dáhùn láwùjọ yìí tí Aláàfin bá lágbára ìwọ ní pẹ́sẹ̀ máa fẹ́ tó fẹ́ báwọn ṣe àrùn fún so agbára kò ságbára kankan lọ́yọ̀ mọ́ agbára ìjọ ń tara wa gbogbo ẹ̀mọ́jọba tí mo ti kà sílẹ̀ kò ságbára kankan bẹ̀ bọ́ ti ẹ̀rù pé a máa ń pọ́n àwọn alágbára wa lé sẹ́ni àwọn alágbára wa táwọn pọ́n lé yẹn àwọn àyèsí wọn fẹ́ dúró lórí kinní yẹn kó máa fi àtàkì àwọn èèyàn ókè báwo la wa Yorùbá ṣe fẹ́ máa bára wa jà lórí ìwọ sọ pé Oòduà ọ̀rọ̀ ní ẹ̀lú bí ẹ náà máa sọ pé ọmọ kan ní Odùduwà bí ọ̀kan bí àbí kí ló dé tẹ̀ máa dárúkọ bàbá yìí wọ́n Odùduwà wọ́n yẹ kí a máa sọ pé ọmọ ọ̀kan kí ló dé tẹ̀ dárúkọ Odùduwà kí ọ̀kan bí máa dárúkọ Odùduwà náà ọmọ yìí sì orúkọ yìí ló máa dárúkọ kò ní dárúkọ nímọ̀lá àbí ọmọ mi ò ní dárúkọ yìí àbí kò sí bí but náà má bí èèyàn tí Yorùbá lè yàn bí èèyàn ó máa wá orúkọ gbajúmọ̀ tó máa jẹ́ kí wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ torí ẹ̀ ní gbogbo wọn ṣe rá ara wọn Odùduwà ọmọ lálẹ́ Odùduwà ẹlòmí ọmọ ọmọ àbúrò ẹ̀ bí tí ò rí rí àbúrò ṣe tọ́jú ẹ̀ àbúrò yẹn bẹ́ẹ̀ yóò máa yọ tó bí tán ó jẹ́ wàá mọ iye ọmọ tó jẹ́ Odùduwà gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ àwọn ọlọ́wọ́ ìjọ péjì nìkan kálọ̀ ṣe jẹ́ tí mẹ́ta lọ sí jẹ́ káwọ́ ìdílé tó fẹ́ bá wọn tí wọ́n yé tara wọn pé tí ó jẹ́ káwọn Yorùbá máa fi nǹkan yẹn àtàkàrà wa aláwọ̀ Yorùbá lè ṣe níṣọ àti ìgbà wo Ọ̀yọ́ ti dúró pé ó ní superior ẹ̀kíní lójú àwọn Yorùbá nìṣọ àbí ní ilẹ̀ Yorùbá ẹ̀tí ìgbà Yorùbá nìṣọ ó kẹ́gbà tó máa gbà tán ṣé Ọ̀yọ́ ò ní gàbá yíwa lórí ìgbà wa dé kí ni Ọ̀yọ́ ṣe tó fi sọ pé ó superior ìjọba àlá ló wà ní ilẹ̀ Yorùbá lẹ́nu. Aláàfin tó kú kò fi ọba àlá ṣe lẹ́nà. nígbà tó ṣe ìjọba wọn máa wá ń ṣe pati wọn máa wá sí ìlànà òfin bàbá wa ń ṣe òfin bàbá jẹni sílẹ̀ òfin bàbá sílẹ̀ ó dẹ̀ ṣe ń tún bàbá náà ló tún tún bàbá tó tó wà bẹ̀rẹ̀ ìgbà nínú wọn pè é. ẹ wo kò dẹ̀ sí bí ọ̀rọ̀ ìgún ṣe wà mi ò tí ì rí ọ̀rọ̀ tí ò fẹ́ràn ọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ ń rí ọ̀rọ̀ ìgún bí ìgbà tó jẹ́ pé bàbá wa lè ẹ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ so nígbà tí a bá lè máa pọ́n ọ̀rọ̀ ìgún lé tí kò wọ́n kà pa sí ẹ̀gbẹ́ ọjọ́ mi pé wọ́n làgbà kí ló fi dágbà àti kò tí ì sí kọ́sọ́ aláàfin tó lágbára lẹ́yìn àwọn tó lágbára wọn náà ní ọ̀ràn míyàn kankan yìí. àwa ṣe é sí náà Aláàfin náà gbígbẹ̀yìn náà ó ní àbígbẹ̀yìn ọkàn bí àbígbẹ̀yìn ọkàn bí so báwo lẹ́dẹ̀ ṣe fẹ́ báwo ṣe fẹ́ àwọn àwọn ṣe tí agbọ̀dọ̀ kú sílẹ̀ Yorùbá wọn làwọn ìtàkàtà ti kọ́ pa tó jẹ́ pa ibùdó àdàfẹ́ Johnson ọmọ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ló fi gbéga lórí kọ́ máa gbé Ọọ̀ni ká máa tọ́ka bọ̀ rẹ̀ ọ̀ abẹ́ Odùduwà kí ló ń bọ̀ kí ni Ọọ̀ni fẹ́ ṣé wọ́n bá lọ fẹ́ Ọọ̀ni lẹ̀ ẹni tó ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ kò yé wọn alábọ̀rẹ̀ náà ní kí ló ń bọ̀ abọ̀rẹ̀ kí ló du àgbésílẹ̀ sọ́ba dún fún alábọ̀rẹ̀ àbí nígbà tó dúró àdé ọba méje bí nǹkan kọ́ ló bá fẹ́ kábíyèsí ìṣàn sọ yìí sẹ́yìn sọ láyé bàbá àti sójà láyé bí wọn jà tó bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀
ọba Lámídì Adéyẹmí gan ẹran kìí ní bàbá wa Afọlábí ni very close friend wọn tó bẹ́ẹ̀ láyé ẹ̀yin gbọ́ kí jáde gbogbo wàhálà tó wà lẹ̀ mo sọ náà nínú kílẹ̀ ọba Lámídì Adéyẹmí ló dá sílẹ̀ kò sẹ́ni tó gbé náà ojú ọ̀nà ibùdó bàbá wọn gan kan lé kúrò lórí oyè kò tó bẹ́ẹ̀ láti gbé náà ojú ọ̀nà but nígbà tí ọba Lámídì Adéyẹmí ṣe tó ti jẹ oní very close to ọba Adérẹ̀mí bàbá máa rán kiri olólùwà máa represent wọn anywhere bàbá fẹ́ ṣe kan ọba Lámídì Adéyẹmí náà wọn represent wọn bẹ́ẹ̀ kò dé kò ń fìfẹ́ ṣeré nígbà tí bàbá wa kú tí bàbá wàjà ó rí òṣìṣẹ́ yẹn tí wọ́n fi jẹ́ acting chairman ṣe pé ọba Adésọjí Adérẹ̀mí ní chairman so nígbà tí bàbá wa wàjà wọ́n fi ọba Lámídì acting chairman nígbà tí wọ́n jẹ ọba tí Síjú Adé débẹ̀ òun rí bíi pé èmi ní senior èmi ní mo kọ́kọ́ jọba síwájú ẹ̀ èmi dẹ̀ ti di acting chairman ó fẹ́ kọ́ sọ ní chairman kì í Síjú Adé jẹ́ vice tí ipò yẹn àpèrè náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ìwọ gangan náà ó ti bọ́ sórí àpèrè yẹn ó dẹ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ náà wọ́n á fi Síjú Adé jẹ́ chairman olùkó padà sí vice ibi tí wà láti bẹ̀rẹ̀ olùkó bàbá àpé ọba Lámídì Adéyẹmí gan jẹ ọba tí ì bá ń ṣe ọba ìwà ìkíní ọba Síjú Adé was a prince if not because of him ọba Lámídì Adéyẹmí ò lè jọba because ṣe pé òfin ní ilẹ̀ Yorùbá tí ọba kò bá kú sórí oyè ìran ẹ̀ ò lè jẹ ọba mọ́ ìwé dẹ̀ ti tóun bàbá Lámídì Awólọ́wọ̀ dẹ̀ ti kọ́ síbẹ̀ pé ìran wọn ò gbọ́dọ̀ jẹ ọba mọ́ kí náà dẹ̀ lè ṣe pé kíní ó gbọ́dọ̀ lọ tí wọ́n tíra gbogbo ọ̀nà wọ́n ti ní ọba tó máa jẹ́ kíní ẹ̀bá ọba Lámídì sáré kiri pé kíní so ẹni kí lórúkọ máa ti jẹ gọ́ọ̀nà western region nígbà yìí Adéyínká Adébáyọ̀ ló ránṣẹ́ sí Prince Ogunade Síjú Adé wípé kí làwọn lè ṣe Prince Lámídì fẹ́ jẹ ọba Síjú Adé ní ìdólé tí táwọn lè ṣe òní wípé tí bàbá bá sílé máa sáré jẹ ọba yẹn ó tó di pé wọ́n dé kí ló fẹ́ ṣe ó ló fẹ́ ṣe bẹ́ẹ̀ sílé bàbá rẹ̀ ní fádọ̀ òdìdè ìyá ni mọ́dọ̀ òdìdè òun ò ní ṣe Nàìjíríà London ti máa ṣe ní bàbá ṣe lọ sí bó ṣe láti kẹta bàbá ṣe lọ sí London yẹn fún bẹ́ẹ̀ kí bàbá tó dé ó ti fi àwọn ìbàdàn ìjọba ó ti fún ní 1970.